ẹ kúrò ní ilẹ̀ Yorùbá tàbí kẹ́ ẹ jáde láyé. Ìbà Gani Adams ó fi ohùn òkè sọ̀rọ̀ o, sí àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré ni. Láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń fi òye wo ètò ààbò ilẹ̀ Yorùbá káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àgbààgbà yìí wọ́n ti ń kọminú wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti ISWAP ni wọ́n ti ń ya wọ ilẹ̀ Yorùbá o. Ní ọ̀sẹ̀ tó kọjá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti rọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti wà ní ojú kan kí wọ́n sì wà ní ojúlàlá kan fi sọ́rí nípa ètò ààbò ní gbogbo agbègbè ilẹ̀ Yorùbá. Àrọwà Ìbà Gani Adams yìí ló wáyé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó kọminú lórí bí àwọn agbébọn ṣe ń ya wọ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ wípé wọ́n ń wá láti ẹkùn àríwá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Mákindé ti ṣáájú ké gbàǹjarè wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá nílò láti tètè mójútó ọ̀rọ̀ náà kó tó di ohun tí apá ò ní ká mọ́. Ìdí nìyí táwọn àgbà ilẹ̀ Yorùbá fi ń ṣe ìkìlọ̀ tí wọ́n sì sọ fún àwọn agbésùmọ̀mí náà láti tètè kúrò ní ilẹ̀ Yorùbá tàbí kí àwọn kojú oró dà wọ́n. Àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ pàtàkì lórí ìròyìn sí Ìbà Gani Adams, Kẹ́hìndé Adérẹ̀mí, tó fi léde, ó rọ àwọn gómìnà láti má kọ etí ikún sí ìkìlọ̀ náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá náà ṣàlàyé pé àwọn tó ń wakùsà ní ẹkùn gúúsù Nàìjíríà ló fi àwọn agbésùmọ̀mí náà pamọ́ ní ibùba wọn. Gani Adams wòye pé ọ̀rọ̀ ètò ààbò jẹ́ ìpèníjà ńlá tó ń bá Nàìjíríà fínra, àti pé láti ọdún tó kọjá ni òun ti ń pe àkíyèsí àwọn gómìnà sí ọ̀rọ̀ náà, àmọ́ tí wọn kò ṣe ohunkóhun sí ìpè òun. Ó ní àwọn ti ṣe tán báyìí láti fìjà pẹ́ta pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ OPC àtàwọn ikọ̀ ẹlẹ́ṣọ́ ààbò míì tó jẹ́ titi ilẹ̀ Yorùbá, tó fi mọ́ àwọn Àmọ̀tẹ́kùn, láti fi páńpẹ́ ọba àti láti gbójú agan sí gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Nǹkan tó mú àwọn ènìyàn láti àrẹwà máa ya wọ Iléṣà àti ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò ṣẹ̀yìn ìwakùsà tó ń wáyé ní àwọn ìlú náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ó ní gbogbo ìgbìyànjú ni òun sà láti rí dájú pé gbogbo ìwà ìjínigbé àti ìṣekúpani kò rí àyè ní ilẹ̀ Yorùbá. Gani Adams nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀, èyí tó gba tẹnu alukoro rẹ̀ Kẹ́hìndé Adérẹ̀mí, ó ṣàlàyé láti ìgbà tí àwọn ti ń kẹ́fín pé àwọn ikọ̀ Boko Haram àti ISWAP ni wọ́n ya wọ ilẹ̀ Yorùbá ni àwọn ti ń ké gbàǹjarè sí etí àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá láti tètè wá ọ̀nà àbáyọ sí i. Ó ní èyí ló mú òun gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò máa rí sí ètò ààbò ilẹ̀ Yorùbá láti wá ojútùú àti ọ̀nà àbáyọ. Adérẹ̀mí ṣàlàyé pé èyí ló mú kí Gani Adams kàn sí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí pé kí wọ́n ó gba òun láàyè láti wá bá wọn dá sí ọ̀rọ̀ ààbò kí àwọn lè ṣe àṣeyọrí tí alákànṣepọ̀. Ó ní Gani Adams fọwọ́ sọ̀yà pé gbogbo ìgbà tí wọ́n bá ti pe òun ni òun ṣetán láti dáhùn sí àwọn ìbéèrè àti láti dáhùn sí ìpè tó ní ṣe pẹ̀lú ètò ààbò ilẹ̀ Yorùbá. Ó wòye pé àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ láwọn ilẹ̀ Yorùbá ló ń fi ọgbọ́n kó àwọn agbésùmọ̀mí wọ ilẹ̀ Yorùbá fún ìmọ̀ ara wọn nìkan àti láti máa ráyè ṣe iṣẹ́ ibi wọn.